A kú dédé àsìkò yìí. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé. Mo kí ẹ̀yin ìyá mi nílé lóko ní ẹ̀yìn odi káàkiri àgbáyé. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tẹ̀yin olólùfẹ́ mi o. Níbikíbi tẹ́ ẹ bá wà pátápátá, níbi tí ọwọ́jà ètò ẹ bá fẹ́ dé, ojú yín ò ní ro lédè yín o. Ọlọ́run á fún wa ní ìṣẹ́gun ọ̀tá lọ́kùnrin, Ọlọ́run á fún wa ní ìṣẹ́gun ọ̀tá lóbìnrin. Ọ̀tá ibi iṣẹ́, ọ̀tá àdúgbò, Ọlọ́run á fún wa ní ìṣẹ́gun ọ̀tá o. Gbòdògbòdò ayé ò wá nílùú fún wa jó. Èmi ọmọ yín náà ni Dr. Aviz Abolade ọmọ Arámidé. Ẹ̀yin ni màá máa wá bá, èmi náà lẹ́ máa rí. Àìní rí mi mọ́, Ọlọ́run ní fi ṣàdánwò. Ẹ̀yin náà ò ní mi ní wá bá yín mọ́, Ọlọ́run ní fi ṣàdánwò fún gbogbo wa. Gbòdògbòdò ayé ò wá nílùú fún gbogbo wa jó. Níbikíbi tá wà lónìí, àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀, taya tọmọ tẹbí tará. Eléyìí tí mo mú wá fún wa lónìí, yàrá àwọn nǹkan ìyá wọn kan tá lè ṣe fúnra wa ni. Ẹ má jẹ́ kí wọ́n mọ̀ pé parọ́ tàn wá mọ́. Torí pé onírọ́ ti pọ̀, onírọ́ pọ̀, wọ́n pọ̀. Gẹ́gẹ́ bẹ́ ṣe wá mọ̀ lórí ìkànnì tèmi yìí, mi ò ń béèrè owó lọ́wọ́ ẹnì kankan. Ọlọ́run mọ̀, mi ò béèrè owó. Ní tí mo béèrè náà ni pé ẹ bá mi subscribe, ẹ bá mi share àwọn program mi, ẹ bá mi like àwọn fídíò mi, kí ẹ máa comment, kí ẹ dẹ̀ jọ́ ẹ máa bá mi wo fídíò mi dáadáa. Ẹ má kàn subscribe lásán, ẹ má bá mi wò ó dáadáa ní gbogbo ìgbà, torí pé ọgbọ́n àti òye ó ń bẹ lórí ìkànnì yìí. Ìdá bàbá wa ń lò tá fi ń ṣe agbára ń bẹ lórí ìkànnì yìí. Àyẹ̀sẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Èyí tí mi ò tí ì sọ ó pọ̀ ju èyí tí mo ti sọ lọ. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Eléyìí tí mo mú wá fún wa lónìí, ẹ mọ́ bá ìròyìn àti ìwé kẹ́ máa kọ́lẹ̀ o. Ṣùgbọ́n kò wá ṣe pé kẹ́ ẹ kọ́lẹ̀ lásán. Ẹ jẹ́ ká ṣe é. Tá ò bá ṣe é, tá bá léèyàn tó nírú ìpèníjà yìí lẹ́gbẹ̀ẹ́, ẹ jẹ́ ká ṣe fún un, ẹ jẹ́ ká kọ́ ọ. Torí pé kò sí nǹkan tá a mú wáyé, kò sí nǹkan tá a mú lọ sọ́run. Ìjẹ́ tán bí wa àmú nǹkan wáyé. Yọ́ta bá sì lọ́nà á dáwọ́lẹ̀ ni. Olówó dáwọ́lẹ̀, ọlọ́rọ̀ dáwọ́lẹ̀, àtèmi àti yín àní kánjú kú. Ẹni tí àwọn àgbàlagbà bá ń dà láàmú, ó wá ń ṣiṣẹ́ ó wá rójú tu iṣẹ́ tó ń ṣe, ó wá ń ṣe gbogbo ẹ̀ ojú kan náà ló ń já sí. Ó wá ń ṣiṣẹ́ bí erin, ó wá ń jẹ̀jẹ̀ ìlírí. Má rora rẹ pin, má para rẹ̀, torí tí a bá pẹ́ láyé á jẹran tó jirin lọ. Ẹ má jẹ́ ká bá wọn wá kú wa o, ká máa wọ ní ìrìkúrì. Àbáwọn nǹkan tá a mú wá lórí ìkànnì yìí, àwọn nǹkan tá a lè ṣe fúnra wa ni tí ò ní pa wá lára rárá. Gbogbo alamọ ewé tó wà lọ́wọ́ mi, wọn ni wọ́n ń pè ní ewé bòtújẹ̀. Àwọn àgbàlagbà ń pè ní ewé bòtújẹ̀. Ẹni tá bá rí i pé àwọn àgbàlagbà ń dà láàmú ni o, tọ́nà ti dí mọ́ tí ò tẹ̀ rọ́nà àbáyọ mọ́, ẹ dákun, ó kéré jù ẹ jẹ́ ká máa ṣe ní ẹ̀ẹ̀mẹrin lọ́sẹ̀. Ẹ má bínú, ẹ̀ẹ̀mẹrin lóṣù. Ó kéré jù nìyẹn o. Kò ná wa lówó rárá. Ní tó ná wa náà ni ẹyin ìbílẹ̀ àti ewé bòtújẹ̀. Báwo la ṣe máa ṣe? Iṣẹ́ yìí iṣẹ́ tó confam ni, Ọlọ́run mọ̀. Ẹni tọ́nà bá dí mọ́, mo tí mẹ́nu bà rú ètò yìí rí. Ẹni tọ́nà bá dí mọ́ la máa ń ṣe fún. Báwo la ṣe máa ṣe? Tó bá ti di aago kan òru, kò sí nǹkan kan, kò séwu lóko, àfi gìrì àparò. Bàbá, báwo la ṣe máa ṣe? Bá ti di dédé aago kan òru, a wá bọ́ síta. Ó ṣeé ṣe kó jẹ́ pé a ní ewé yìí ní ẹ̀yìnkùlé wa tí a mọ ìwúlò ẹ̀. Ẹ rí i pé lẹ́yìnkùlé ọ̀dọ̀ mi nìyí, ẹ rí i pé oríṣiríṣi ewé ló wà ńbẹ̀.
olúkálùkù dẹ̀ ní iṣẹ́ tí wọ́n ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ìwọ tó bá wá ní ewé yìí nítòsí, tábà wá ní lẹ́yìn ìkùlé wa, a lè lọ já níbòmíì. ṣùgbọ́n tá a bá fẹ́ já, ẹ jẹ́ ká mú torchlight dání. ó ṣeé ṣe ká pàdé ọdẹ, tọ́dẹ bá kí wa, ẹ forí dá lóhùn, ẹ taná sí ara yín lójú pé ẹ̀yin báyìí báyìí. ẹ má sọ̀rọ̀, ẹ kàn taná sí ojú yín, ẹ mú àdá lọ́wọ́, ẹ dẹ̀ mú àpò tẹ́ já sí lọ́wọ́. tọ́dẹ bá rí yín, ẹ taná síra yín lójú kó lè rí yín pé ẹ̀yin ni. ẹ fọwọ́ júwe fún pé ẹ fẹ́ lọ jáwé ni. tó ti yé yín? bá ti wá dé di ewé yìí, ó ní gbólóhùn o, ẹ jẹ́ kí n fi ẹyin kalẹ̀. a wá fọwọ́ ba ewé lẹ́ẹ̀mẹ́ta. ajíbíkin, ọ̀sán ibíkin, ajíbáyé lọ́kọ̀ ọdẹ. kéwé yìí máa jẹ́ fún mi lónìí bó ṣe jẹ́ fún ajíbíkin tó kọjáwé. kéwé yìí máa jẹ́ fún mi lónìí bó ṣe jẹ́ fún ọ̀sán ibíkin tó kọ́wé gbò láyé. ajíbáyé ní ọlọ́kọ̀ ọdẹ ló máa lọ tó fi lè wé àtegbò. àtewé àtegbò kó máa jẹ́ fèmí lágbájá ọmọ lágbájá lónìí. ó ti yé yín? ẹ ti wí báyẹn tán, ẹ jí ewé yẹn, ẹ jí ni, ẹ fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta. bá ti wá jí, gbólóhùn náà lélẹ́yìí, nǹkan tẹ́ ẹ máa mọ̀ ni. mo tí mo ń sọ yìí, ó ti wà lágbárí láti kékeré. ẹ wá gbámú, ẹ wá pè gbólóhùn ajíporó oṣó, ajíporó oṣó, ajíporó oṣó, ajíporó àjẹ́, ajíporó àjẹ́, ajíporó àjẹ́. ẹ̀yin lẹ́ ń jí tẹ̀ ń poró oṣó, ẹ̀yin lẹ́ ń jí tẹ̀ ń poró àjẹ́. gbogbo oró burúkú tó wà lára èmi lágbájá ọmọ lágbájá lónìí, ẹ bá mi pa mọ́lẹ̀, kí n rí ná, kí n rí lò, kí n rí jẹ, kí n rí mu. ajíporó oṣó, ajíporó àjẹ́, ẹ̀yin lẹ́ ń jí tẹ̀ ń poró oṣó, ẹ̀yin lẹ́ ń jí tẹ̀ ń poró àjẹ́. gbogbo oró burúkú tó wà lára èmi lágbájá ọmọ lágbájá lónìí, ẹ bá mi pa mọ́lẹ̀. bẹ́ẹ̀ ṣe pè é nìyẹn. ẹ á máa já ewé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ bá ti ń já, ẹ máa pè gbólóhùn. ẹ bá ti ń já, ẹ máa pè gbólóhùn. ẹ bá ti ń já, ẹ máa pè gbólóhùn. ẹ bá ti wá já, ẹ ti jẹ́ ètò wù yín, ẹ máa já sínú báàgì tẹ́ bá mú lọ́wọ́. kò tí ì tán síbẹ̀ o, ẹ ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni o. bàbá, ẹ gbìyànjú sẹ́ẹ̀kẹ́ fúnlé lábọ̀. ó dájú, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. tí n bá parọ́ lórí iṣẹ́ yìí, mo fi ọba tó ní mi mo fi búra. ẹ lè má bá iṣẹ́ pàdé ń bò mí, iṣẹ́ bàbá mi ni. àti kékeré là ti ń já, àti kékeré wọ́n ti máa rán mi lóòrù bí kí n lọ́ máa já ewé yìí wá. n tá a fi ń ṣe òun náà ni mo fẹ́yìn olólùfẹ́ mi yìí. tí bá ti wá délé, gẹ́gẹ́ mo ṣe sọ, àní sọ̀rọ̀ sí yẹn tá a bá ń lọ o. téèyàn bá kí yín láago kan òru, ẹ má dáhùn. ẹ mú torchlight dání, ẹ taná síra yín pé ẹ kà taná síra yín kẹ́nìyẹn rójú yín, àìfọ̀n síyàn. lẹ́yìn tẹ́ bá dé di ewé tẹ́ fẹ́ já yìí, òun náà lẹ́ ń wò yìí. tẹ́ bá ti dé díẹ̀, báyìí lẹ́sẹ̀ máa pe gbólóhùn tẹ́ bá fẹ́ pè. tá a tó ti ń padà bọ̀ wálé náà, ẹ ní fọ̀n síyàn. tá a bá pàdé èèyàn, ẹ taná síra yín lójú, kẹ́nìyẹn rí i pé ẹ kówé dání, ẹ dẹ̀ mú àdá lọ́wọ́. tẹ́ bá ti wá délé, ẹ wàá bu omi sínú ike, inú bò. dédé omi tí ó tó yín wẹ̀, òun lè máa bù sínú bò yẹn. ẹ máa sọ pé gbólóhùn yẹn, ẹ máa kówé sínú ẹ, ẹ máa gbó ajíporó oṣó, ajíporó oṣó, ajíporó oṣó, ajíporó àjẹ́, ajíporó àjẹ́, ajíporó àjẹ́. ẹ̀yin lẹ́ ń jí tẹ̀ ń poró oṣó, ẹ̀yin lẹ́ ń jí tẹ̀ ń poró oṣó, ẹ̀yin lẹ́ ń jí tẹ̀ ń poró oṣó, ẹ̀yin lẹ́ ń jí tẹ̀ ń poró àjẹ́. ẹ máa gbó, ẹ̀yin lẹ́ ń jí tẹ̀ ń poró àjẹ́. gbogbo oró burúkú tó wà lára èmi lágbájá ọmọ lágbájá, bá mi pa mọ́lẹ̀ lónìí, kí n rí tajé ṣe, kí n rí ná, kí n rí lò, kí n rí jẹ, kí n rí mu. kálánú mọ́ jìnnà sí mi, Afeez ọmọ Aramide. èmi Afeez ọmọ Aramide, kí n rí tajé ṣe, kó kìkì mi kàn ní tọlá, kó kàn ní tọlà. gbogbo tí n bá dáwọ́lé kó yọrí sí rere. bẹ́ẹ̀ sì máa ṣàdúrà yẹn nìyẹn. ẹ ń gbó lọ́wọ́ ni o. téèyàn bá kí nínú ilé, ẹ má dá lóhùn. tíyàwó orin bá kí yín pé kí lẹ̀ ń ṣe, ẹ má fọhùn sí o. ẹ má tẹra mọ́ nǹkan tẹ́ ń ṣe yẹn. ẹ bá ti wá ṣe tán, bàbá, ẹ wàá fi omi yẹn, ẹ fi sínú ewé yẹn, ẹ fi sínú omi láti òru yẹn. bá ti wá ṣe báyẹn tán, ẹ má fọhùn síyàn, ẹ lọ sùn padà. tí ẹ ti sùn, ẹ ti jí láàárọ̀ ọjọ́ kejì, ẹ fi omi yẹn síbẹ̀ kó máa toró.
tó bá ti wá di àárọ̀ ọjọ́ kejì ẹ wá bu díẹ̀ nínú ewé tó wà nínú omi yẹn, ẹ fún omi ara ẹ̀ kí ẹ ti fún díẹ̀ tíntínní náà lẹ́ wá bù kúrò ńbẹ̀. Ẹ wá gún díẹ̀ tẹ́ ẹ fún yẹn ẹyin òróró díẹ̀ tíntínní dédé ìwẹ̀ ẹ̀kan ní ewé tẹ́ ẹ rọra mú kúrò lára ewé kékeré báyìí lẹ́ máa mú kúrò. Ẹ wá gún ewé yẹn mọ́ ọṣẹ ìwẹ̀ ọjọ́ kan, ẹ wá ní fomi sí ọṣẹ yẹn, ẹ wá fọ́ ẹyin yìí, ẹ fọ́ ẹyin. Ṣẹ́rí white tó wà nínú omi ẹyin white yẹn gangan, omi ẹyin white yẹn òun lẹ́ fi wá ṣe omi tẹ́ fi gún ọṣẹ yìí. Bàbá 2 mẹ́ta lóògùn, oògùn ti bẹ̀rẹ̀ nìyẹn. Tó bá ti wá di alẹ́ ẹ fún mi yẹn, ewé yẹn ti wà nínú omi ní àárọ̀, ó ti wà ńbẹ̀. Tó bá ti wá di alẹ́ tẹ́ ẹ lọ bì kankan mọ́, ẹ fẹ́ sùn, ẹ wá lọ yọ ìdọ̀tí omi yẹn, ewé yẹn ẹ lọ kó kúrò ńbẹ̀. Ẹ wá fi àjọ̀ àbáláṣẹ́ ẹ fi gbá omi yẹn torí kí ewé kó má wà lára yín nígbà tí ẹ bá fẹ́ wẹ ìwẹ̀ yìí. Ọṣẹ yìí lẹ́ fi wá wẹ̀, ẹ á máa ṣe àdúrà bẹ́ẹ̀ ṣe sí ní òru. Ajíporó oṣó, ajíporó àjẹ́, ẹ̀yin lẹ́jí tẹ̀ ń poró oṣó, ẹ̀yin lẹ́jí tẹ̀ ń poró àjẹ́, gbogbo burúkú tó wà lára lágbájá ọmọ lágbájá bá mi pámọ́lẹ̀ kí n rí ná, kí n rí lò, kí n rí jẹ, kí n rí mu. Bàbá ó ti parí. Kí a ti wẹ̀ ẹ lọ sùn. Ó kéré jù ẹ máa ṣe ìwẹ̀ yìí ní 4 lóṣù. Ẹ̀yin náà rí i pé nǹkan ń bẹ nínú ìwẹ̀ ọlà yìí. Ìwẹ̀ ọlà ni, ìwẹ̀ bíbú àṣírí ni, ìwẹ̀ aṣínà ni, mi ì tẹ̀mórúkọ tí mo lè pè é torí pé iṣẹ́ rẹ̀ pọ̀. Kò jù bá náà lọ. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi sí náà ní di porogodo, ayé ò ní lù fún wájú. Tó bá dìgbà míì màá tún mílẹ̀ tó tún yàtọ̀ sí eléyìí wá. Tí wọ́n bá fẹ́ pè mí ẹ lè pè mí sórí àwọn nọ́mbà mi 080 3933 6675 tàbí 080 53 13 31 42 tàbí 081 46 61 63 71. Ire o, ó dìgbà kan náà.